òjò kì í rọ gbígbóná mo pàṣẹ gbogbo ìdí ayílá rẹ kó máa já òjò kì í rọ gbígbóná iṣẹ́ bí ìlú àṣẹ tójò fi ń rọ̀ lórí òkè yìí láàárọ̀ yìí mo pàṣẹ sí ayé tó ṣíà program yìí gbogbo ohun tó le koko nu ayé rẹ ó yẹ kó di ẹ̀rọ̀ èní ló pé 14 days tí ìránṣẹ́ yìí ò tí ì jẹun mo fẹ́ kó fi àṣẹ yìí kó fi gbàdúrà fún ẹ màlẹ́kà yìí bá mi gbàdúrà fún àwọn àgàn. ìwọ àgàn tí adé mọ́lẹ̀ wo àṣẹ màláìka ilé wo ó pa àṣẹ wo ó ṣí ìwọ nínú wo gbogbo ẹ̀yin ògo èyí tí ayé tó ti dè mọ́lẹ̀ wo ìrìn àjò màláìka ilé ó pa ní àṣẹ wo ogun ọ̀run kóṣí ògo yín fún yín. jẹ́ ń sáré gbàdúrà yìí màlẹ́kà torí àkókò ti lọ mo connect ara mi wọ́n màlẹ́kà yìí àṣẹ àjẹ́ ẹ̀mú 14 days mo fi súre sí ayé ẹ̀ tó ṣàmì tó dẹ̀ ṣí program mi gbogbo lẹ̀kùn tí ayé ti wájú ẹ̀ ó yẹ kó máa ṣí gbogbo èdè táyé fi dé ìpín àti àyànmọ́ rẹ̀ kó máa já gbogbo èyí táyé pè lágàn tọ́lọ́ ìmọ̀láyé Agba tó mú kí òjò yìí máa rọ̀ lórúkọ Jésù àṣìọ nínú gbogbo Agba tó lò ní gbádùn ìgbéyàwó rẹ lórúkọ Jésù Ọlọ́run fi wọ́n ṣẹ̀sín gbogbo ẹ̀yin tẹ́ ò níṣẹ́ lọ́wọ́ mo lo àṣẹ àjẹ́ ẹ̀mú 14 days ìrìnàjò màlẹ́kà yìí mo fi gbàdúrà fún ẹ kóṣù yìí tó lọ iṣẹ́ rere Ọlọ́run kó pèsè fún ẹ gbogbo ẹ̀yin aláìsàn tẹ́ wà lọ́sípítù ẹ̀yin tẹ́ wà nílé mo tú àṣẹ jáde ẹ gbọ́ ohùn Olúwa bó bá pé 20 ọdún tílẹ̀ ti ń pòǹgbẹ ọjọ́ kíjọ́ tójò bá ti rọ̀ ara sì tú ilẹ̀ bí o ti ń gbọ́ ohùn program yìí tó o lè ṣíà program yìí lórúkọ Jésù lábẹ́ ìdẹ̀sán àti ọ̀sílẹ̀ gbogbo ìdí àríjẹ ìdí àrímu ìdí àríná ìdí àrílò ìdí àfàìtó ìdí àléèbá ìdí ìdíwọ́ ìdí ìdènà ìdí àkàntì ìdí àìtẹ́gbẹ́ ìdí àìláṣeyọrí ìdí ìjákulẹ̀ mo pàṣẹ jáde o bímọ bá mọ yálà mo lo àṣẹ àwẹ̀ màlẹ́kà yìí bó o bá lè bá mi ṣíà program yìí bó o bá ti ṣàmì ìdè yẹn kọjá lára ẹ gbogbo ẹ̀yin tẹ́ kọ́lé ẹ̀kọ́ kù táyé sọ pé ò ní parí ẹ̀ lórúkọ Jésù ó yá Olúwa kó bẹ́ parí ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ẹ̀yin tẹ́ kọ́lé iṣẹ́ táyé da ọ̀nà yẹn rú tí gbogbo iṣẹ́ ti ń lọ dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ aláìbí tó la tó da iṣẹ́ rẹ̀ rú ẹ̀jẹ̀ Jésù ó yá kó parẹ́ gbogbo ẹ̀yin tí gbéyàwó yín da tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n táyé náà tọ́ràn ọwọ́ burúkú sínú ìgbéyàwó yẹn lójijì tí ìgbéyàwó yẹn bẹ̀ sí gbéná ọwọ́ yẹn ó yá kó gbé dànù ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ fẹ́ gba visa America London European country Canada lórúkọ Jésù àṣẹ tí ẹnu mi jáde láàárọ̀ yìí ẹgbẹ́ òbójúmọ́ bá mọ̀ yálà mo lo àṣẹ àwẹ̀ màlẹ́kà yìí bó o bá ti ṣíà program yìí ní ọ̀nà ìyanu ọ̀nà ayọyẹ ó yá kó là ẹgbẹ́ ohùn Olúwa lẹ́nu mi gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ wà ní America London European country Canada Asia United Kingdom tẹ́ ń ṣẹrú tẹ́ ò ní ìwé ìgbélú àṣẹ tí ẹnu mi jáde o bí ọjọ́ bá yọ ayọ̀ tó ń tògo rẹ̀ bó o bá ti ṣíà program yìí tó o dẹ̀ ṣàmì ìwé ìgbélú yẹn ní ọ̀nà àrà Olúwa kó gbà fún ẹ gbogbo ọmọ Nàìjíríà tó wà ní America London àwọn kan tiẹ̀ níwèé wọ́n á pè mí wá ń dẹ́dẹ́ àwọn níwèé ṣùgbọ́n wọn ò níṣẹ́ o ọjọ́ kì í ráwọn àtiyọ́ o mo rán àṣẹ jáde bó o bá ti ṣíà program yìí iṣẹ́ rere kóṣù yìí tó parí Ọlọ́run kó pèsè fún ẹ mo gbàdúrà gbogbo ẹni tí ègún ń jà ègún ìjákulẹ̀ ègún àìsàn ègún ẹ̀mí kúkúrú ègún àmúbọ̀ ọkọ ègún adánidúró ègún abiniṣẹ́rú ègún abiniṣẹ̀sín mo rán àṣẹ jáde o bó bá ké 20 ọdún tí ilẹ̀ ti ń pòǹgbẹ ọjọ́ kíjọ́ tójò bá rọ̀ ara sì tú ilẹ̀ gbogbo ẹ̀yin tí ègún ń jà ègún èpè ọ̀rọ̀ òdì ọ̀rọ̀ ègún ọ̀rọ̀ májèlé lórí ayé rẹ ègún tó forí kọ́ nínú ẹ̀jẹ̀ ègún kò ní jẹ́nìyàn kò ní bá láàánú pàdé ègún ẹ̀mí kúkúrú ègún ni kò ní ṣàṣeyọrí ẹgbẹ́ nígbà tí ayé wà jújú ọ̀rọ̀ jáde sáyé pé kí ìmọ́lẹ̀ kó wà ayé sì bá yípadà gbogbo ẹni tó ṣí àpọ́gàmì tó bá gbọ́rọ̀ àṣẹ àárọ̀ tó ṣàmì àṣẹ màlẹ́kà yìí lórí ayé rẹ ó yá kó yé ègún dànù. mo gbàdúrà fún yín gbogbo ẹ̀yin tẹ́ ti lálàá ògo ó lálàpọ̀ kọ́lé ó lálàpọ̀ ra mọ́tò ó lálàpọ̀ lọ Amẹ́ríkà ta ló sọ pé àlàyé ò ní ṣẹ ọwọ́ Olúwa o mo kí ọwọ́ tó lù ú sàpá lójijì irú ọ̀tá bẹ́ẹ̀ Olúwa kó gbẹ̀mí ẹ̀. mo gbàdúrà ẹ̀yin ilẹ̀kùn àánú ilẹ̀kùn ìbùkún ilẹ̀kùn ìgbéga ilẹ̀kùn ìṣeré nínú ayé tó ṣí àpọ́gàmì bó o bá ṣe ṣí àìtó ni o àwọn ilẹ̀kùn ẹ̀kọ́ máa ṣí. mo gbàdúrà gbogbo ẹ̀yin iṣẹ́ ìránṣẹ́ ẹ̀yin wòlíì ẹ̀yin ajínrere tó ṣe pé lóòótọ́ l'Ọlọ́run pè yín ṣùgbọ́n tí ayé lu agbára òkùnkùn tó fi dá yín dúró tó fi dín yín lọ́wọ́
ohùn olúwa jáde láàárọ̀ yìí agbára tó tún Pọ́ọ̀lù àti Sílà sílẹ̀ ó ní kí n sọ fún ọ pé a tú ọ sílẹ̀ bó bá pé lóòótọ́ ni mo rí àánú gbà bí Ọlọ́run bá lè lu ẹyọ nìkan ṣó tó gbé iṣẹ́ ìránṣẹ́ mi dé orílẹ̀-èdè márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ bó bá pé lóòótọ́ ni mo rí àánú gbà tó Ọlọ́run bá lè lò mí tó láti gbé ìjọ márùn kalẹ̀ ní Nàìjíríà àti lókè òkun gbogbo obìnrin tó yẹ kó ti dé nídìí iṣẹ́ ìránṣẹ́ bó bá rí àmì ṣe tó dẹ̀ ṣíà program mi àṣẹ tó mú kójú yìí máa rọ̀ ó yẹ kó gbé ọ débẹ̀. mo gbàdúrà o gbogbo ẹ̀yin tẹ́ ò bẹ̀rù Olúwa ẹ̀yin wòlíì ẹ̀yin ajínrere ẹ̀yin tẹ́ ń ṣẹ́ṣó tẹ́ tún porúkọ Jésù ẹ̀yin tẹ́ ń lọ olúgbòhùn tẹ́ tún porúkọ Jésù ẹ̀yin tẹ́ wà ní ẹgbẹ́ àjẹ́ tẹ́ tún porúkọ Jésù lónìí Olúwa kó yí padà. gbogbo ẹni tó ń tan Jésù jẹ tó ń tan ẹ̀ jẹ tó rò pé ó ń tan Jésù jẹ tó ń forúkọ Jésù parọ́ tó fi ń jalè tó fi ń ṣoṣólẹ̀ gbogbo ẹ̀yin wòlíì tẹ́ ṣẹ́ṣó tẹ́ lẹ́ òní yí padà ojú ẹ̀sìn kó máa rọ̀ gbogbo ẹ̀yin ṣọ́ọ̀ṣì ńláńláńláńlá ẹ̀yin ìjọ ńláńláńlá ẹ̀yin ṣọ́ọ̀ṣì ńláńláńlá ẹ̀yin wòlíì ẹ̀yin ajínrere ẹ̀yin pásọ̀ tẹ́ ti fi òkùnkùn dín ńlá tẹ́ fẹ́ kó àwọn èèyàn sínú ọ̀run àpáàdì àṣẹ tí ẹnu mi jáde ojú ẹlẹ́yà yín kó máa rọ̀ tabarẹ̀kẹ́ tó bá lò máa porí mi níbi nítorí ọ̀rọ̀ tó jáde yìí ẹ gbọ́ ohùn Olúwa bó bá pẹ́ lóòótọ́ 18 years ni mo fi lo olúgbòhùn ni mo fi lo èpè ni mo fi lo àkàbà ni mo fi ń gbẹ́bọ fáwọn àjẹ́ kólúwa tó ní kí n gbéra dáadáa yẹn sọnù tó lọ máa fún mi ní àṣẹ tí ń gbé àṣẹ mi Ọlọ́run àṣẹ náà gbogbo ẹni tó bá torí ọ̀rọ̀ ìgbógun tì mí lójijì irú àdàbẹ̀ ó yà kí ó dẹ ẹran ilẹ̀. ìsọ̀kalẹ̀ màlẹ́kà yìí ọ̀la ni o láago 3 òru ẹ darapọ̀ mọ́ mi tó bá ti tó bá wà níbi kíbi Amẹ́ríkà London lówó ibi kíbi tó bá wà darapọ̀ mọ́ wa kó o wò live bá ti dago 3 gẹ́gẹ́ la máa sọ̀kalẹ̀ ẹ gbọ́ ohùn Olúwa bó o bá lè ṣe àmì méje ògo tá a ti dá dúró ti pẹ́ tó dẹ̀ ṣe àpọ́gàmì lọ́nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ orin tó kó ti ṣẹlẹ̀ nínú ayé ẹ kí màlẹ́kà yìí tó sọ̀kalẹ̀ bó o bá ti ṣe àpọ́gàmì ìṣẹ̀lẹ̀ yára yẹn ó yá kó máa ṣẹlẹ̀.